Auzubillahi minash-shaytonir-rajim. Bismillahir-rahmanir-rahim. Alhamdulillah rabbil alamin. A dúpẹ́ fún Ọlọ́run Ọba. A sì kẹ́ àtìgẹ̀ fún aláyé lọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run kó lọ mọ́ bá aláyé lọ́run Ànábì wa sallallahu alaihi wasallam. Àwọn sàhábà, àwọn rí alánàbí àti gbogbo àwọn mùsùlùmí káàkiri àgbáláyé. Ọ̀gá o. Wípé sí nínú Islam ló yẹ ká ti mọ bá gbogbo orú eléyìí. Ṣé inú Islam ló yẹ ká ti mọ bá jàgídíjàgan? Mo wá rí wípé kíní yìí ó ti fẹ́ di nǹkan míì. Ìṣàlẹ̀ púpọ̀ náà àwọn àfáà tán sọ wípé àwọn ń polówó súnà. Súnà là ń polówó, òótọ́ làwọn ń polówó. Mo rí wípé kì í ṣe nítorí tọ́nà náà kan lè fi ń ṣe. Wọ́n ń ṣe kíní nítorí tara tiwọn àti láti lè generate bóyá owó sápò ara wọn. Torí nígbà tán bá ṣe fídíò táwọn èèyàn wò, tí wọ́n rí viewers tó pọ̀ táwọn èèyàn wò tán view ẹ̀ àti bẹ̀ ó dà pé wọ́n ń generate owó. So ìyẹn ló wá fà á tó fi jẹ́ wípé àwọn àfáà mi ọkàn sá jáde wọ́n sá sọ nǹkan tó wù wọ́n. Wọn ò ní wo side effect kí kíní máa bá dé nínú Islam. Ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni. Tó a gbọ́ wípé ní àná níwọ̀n náà sì wípé bàbá wa Aláàfin Ọ̀yọ́ Ọba Lámídì Adéyẹmí Àtàndá pé bàbá wọ káàlẹ̀ lọ. Ìgbà tó fi máa di bí ìrọ̀lẹ́ ìròyìn dẹ̀ tó wáyé pé bóyá pé wọ́n sin bàbá ní ìlànà mùsùlùmí pé àwọn àfáà kan bóyá wọ́n kírun sí bàbá lára àbí nǹkan kan báyẹn. Bóyá tó wá jọ lójú nígbà tó fi máa di ní àárọ̀ yìí mo kàn wá rí fídíò yìí pé Message Saheed wá ṣe fídíò wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sáwọn àfáà pé ẹ̀yin àfáà ẹ̀yin tẹ́ kírun sí bàbá yìí lára ẹ̀yin tẹ́ ló bàbá yìí gan ẹ̀yin tẹ́ ṣe kíní kan tó gbé ẹ̀ bàbá ìṣòro ọ̀rọ̀ bàbá yìí orí ẹbọ ló kú sí bàbá yìí orí kíní kan ló ṣe kíní kan. Ká bẹ̀rẹ̀ tán wọ́n bá sọ wípé kíní kan wọ́n tá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn tó pọ̀ mo wá wò pé la ilaha illallah sallallahu alaihi wasallam. Tó ẹ bá wọn sọ̀rọ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní dákọ̀ àwọn àfáà lẹ́yọ kọ̀ọ̀kan Dr. kíní kan àfáà kíní kan àtàwọn àgbàlagbà tó jẹ́ wípé wọ́n tó àfáà Saheed Shittu bí lọ́mọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ síra wọn. Téèyàn bá ṣe correct nǹkan bá fẹ́ ṣe nǹkan láyé gbogbo ẹgbàá ọgbọ́n àti làákàyè lèyìn ò fi sọ̀rọ̀. Wọ́n ní èyí tójú oníka mẹ́sàn-án kà pé ìka mẹ́sàn-án lọ́mọ ní o. Èyí ò fi ọgbọ́n èyí ò fi ṣe kíni èyí ò fi sọ tí ó sì yẹ téèyàn fẹ́ bá wí. Àti wípé èwo ni campaign after election nígbà táwọn èèyàn tí wọ́n ti ṣe election tán ti dìbò tán tó ti wá ń campaign só wúlò mọ́. Táwọn àbáyé ò bá ṣe wá ṣe láwọn tẹ́ ẹ dákọ̀ yẹn náà ṣe bí mùsùlùmí lẹ́pẹ̀ yín náà. Ẹ̀yin náà dẹ̀ lè lọ sí ọ̀dọ̀ bàbá ìgbà tó pé bàbá ẹ̀ kú ẹ lè lọ síbẹ̀. Wọ́n máa jẹ́ kẹ́ ẹ wọlé. Ẹ̀yin náà lè bá wọn sọ̀rọ̀ ẹ lè sọ wá sọ pé bàbá nǹkan tẹ́ ń ṣe yìí ẹ mọ̀ ṣe nígbà yẹn náà ẹ̀yin náà lọ sí o. Ẹ lọ sí o. Ẹ wá ń bá wọn kan pa wọn kan ṣé wọ́n yọ ẹ̀yin náà kalẹ̀ ṣé bí àáfàá lẹ pé láyìn rẹ̀ tó pé ẹ̀yin náà ṣe kíni ẹlẹ́yìn já fún ọ̀nà ọba kẹ́fún Ànábì sallallahu alaihi wasallam. Mo wá rí pé ẹ fẹ́ mọ fi kíní commit àwọn atrocity káàkiri. Débi kí wọ́n fẹ́ ọmọ ẹ̀jẹ̀ Islam ní ẹ̀sìn jàgídíjàgan. Tó pé Islam gan wà nífẹ̀ẹ́ wu àwọn ẹlòmíì ṣe mọ́ wípé wọ́n ní ẹ̀sìn mọ́lé. Tí bá sọ fáwọn yẹn pé ẹ̀jẹ̀ á ṣe Islam àbí wọ́n ní Islam lẹ́fìn tó yẹ pé ojúmọ́ ìbú lẹ̀ ń bú ojoojúmọ́ lẹ̀ ń háná fún yẹn ojoojúmọ́ ni ọmọ kékeré ní yín ní láwọn àgbàlagbà fín. Ṣé ẹ̀sìn tẹ́ni káyé àwọn wá ṣe nìyẹn? Message Saheed Shittu kódà o. Àwọn ọba yìí nígbà yẹn náà ẹ̀yin náà lọ bẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ẹ̀yin náà lọ bẹ̀rẹ̀ àwọn ọba yẹn lọ bá wọn sọ̀rọ̀. Ẹ bá wọn wí ẹ mọ́ fi kíní ìdá wàhálà kalẹ̀. Mo wá rí wípé ó dàbí ga wípé ẹ wà mọ ohun kan tó bá ṣẹlẹ̀ ẹ fẹ́ fi mọ́ fi wá ọ̀nà owó àbẹ́ ẹ fẹ́ fi generate owó sápò ara yín ni. Ọ̀rọ̀ kàfà ọ̀nà ó kàfà ara ṣẹlẹ̀ ẹ̀yin náà lẹ́kọ́ bẹ́ jáde ó lọ́rọ̀ tẹ́ sọ títí tó lọ pé ó tún lọlẹ̀ díẹ̀ tó yẹ pé ó dá wàhálà gan gbogbo ẹ̀ ó tún lọ díẹ̀ báyìí ilé tó ń ṣẹlẹ̀ báyìí ẹ tún gbé débi pé àwọn àfáà mi tó wọ́n á jáde láwọn àfáà mi náà àwọn tẹ́ gbọ́ bá wọn àbí ẹ tẹ́ bá sọ̀rọ̀ sí bàbá ẹ̀ tó náà má jáde sí òun náà ní sọ̀rọ̀ ẹ tún wá fẹ́ fi yẹn náà dá wàhálà kalẹ̀ inú ẹ̀sìn Islam. Ọlọ́wọ́ gbà wá o torí ẹ̀yin àfáà tá a rò bóyá ó yẹ kẹ́ ẹ jẹ́ àrídùnnú ayé. Wọ́n ní tí Yorùbá fẹ́ bá wọ́n ní tí oúnjẹ bá fẹ́ bàjẹ́ àbí nǹkan wá ní ẹ buyọ̀ díẹ̀ sí wọ́n bá bàjẹ́ ẹ fi yọ̀ preserve ẹ̀.
ẹjọ́ nígbà tí yọ̀ gangan fúnra rẹ̀ tó bá fẹ́ bàjẹ́ kí iná fẹ́ fi tún yọ̀ ṣe táwọn méjì bá ń jà àbí nǹkan tí kan máa ń ṣẹlẹ̀ wọ́n á lè lọ pa àwọn àfáwà àwọn ẹni Ọlọ́run èyí kan bá wọn sọ̀rọ̀ kí wọ́n yanjú ẹ̀ ẹjọ́ nígbà táwọn àfáà náà bá wọn ṣe láńgbáláńgbá káàkiri ẹjọ́ ta ni ó bá àwọn àfáà sọ̀rọ̀ àfáà Saheed enough is enough tẹ́ ẹ bá yẹ tọ́pì gidi tẹ́ ẹ fẹ́ ṣe ẹjọ́ kò jẹ́ save your show iná kìnìkan ìdí tẹ́ǹsì tẹ́ bá yẹ tọ́pì gidi tẹ́ ẹ fẹ́ treat ẹjọ́ kò jẹ́ ẹ mọ́ dáwọ́ lakalẹ̀ nínú ẹ̀sìn Islam mọ́ ẹ jẹ́ ká jẹ́ kí Islam ó wù yìí ẹ jẹ́ ká jẹ́ kí Islam ọ̀dà káwọn èèyàn ká lè ráwọn èèyàn táwọn náà tún gba Islam pẹ̀lú bẹ́ẹ̀ ń ṣe yìí kò sẹ́nibọ̀dì tí ó gba Islam lọ́wọ́ àwọn èèyàn o ẹ jẹ́ wọ́n náà apọ̀n tí ó yọ ẹ jẹ́ á lò fẹ́ ẹ jẹ́ á pò lórí pé a fẹ́ mèkì owó ẹ jẹ́ á pò lórí wípé ọ̀nà tí ma sọ̀rọ̀ lè báyìí àwọn èèyàn ó wò á ti mọ̀ wípé òótọ́ ọ̀tà mọ́ irọ́ lọ́tà bí èbú ló ń tà láyé nísìnyí Ọlọ́run gbà fún wa o after Saheed Shittu ẹ ronúpìwàdà gbogbo ìtẹ́ ń ṣe yìí kò dá o tó bá dé pé ẹlẹ́sìn bá wa tó wá ń sọ̀rọ̀ tó ń bú àwọn àfáà bó ń sọ̀rọ̀ sí Islam ẹ àmọ́ ní kíní kan sí kíní kan bẹ́ẹ̀ gẹ̀dẹ̀ rí ẹ wá sọ Islam di pé bí a sọ àgbàdo mọ́dì wá di aláwàdà adìẹ débi pé anybody ló wá lè bù wá tí ó mọ̀ sọ̀rọ̀ sí wa nínú Islam lónìí tí ó mọ̀ takù Islam Ọlọ́run gbà fún wa àfáà Saheed Shittu ẹ ṣe pẹ̀lẹ́ kí ni impact yín lórí àwọn bàbá ìkọ́ tó di pé bàbá ìṣe ẹ̀kú ìjẹ́yìn gangan fúnra yín tẹ́ bá lọ bẹ̀ tẹ́ bàbá sọ̀rọ̀ tẹ́ lọ pé tọ̀ ẹ sọ ìjẹ́yìn gangan fúnra yín bàbá sọ̀rọ̀ gangan fúnra yín pé bàbá ó níyàn nǹkan tẹ́ ń ṣe yí ọ̀dá ọba kún kèfèrí o ó ṣẹbọ kú ni kò ṣẹbọ kú ni o kọ̀ọ̀kan yín tó kí ọba gangan fúnra rẹ̀ kó tó kú kí ni impact yín ẹ̀rí olè pé ọba gangan fúnra yín tó pé yàtọ̀ pé àwọn bàbá kan wọn ò pè wọ́n kí ni gangan ṣe lé lórí sọ́yọ̀ yín kalẹ̀ sí bá falẹ̀ pé ebi sọ́yọ̀ yín kalẹ̀ sí bí àfàlẹ̀ pera yín ẹ má bà Islam jẹ́ o nítorí owó ẹ bẹ̀rù Ọlọ́run o pé wọ́n tá bá ń ṣe láyè pátápátá wọ́n ní ẹ bẹ̀rù Ọlọ́run ọba o ẹ bẹ̀rù Ọlọ́run ọba débi wípé ẹ rántí wípé náà ìlàlà àfáà Saheed Shittu ẹ bẹ̀rù Ọlọ́run ọba o gbogbo bẹ́ẹ̀ ti ń ṣe yìí tẹ́yìn tá à ń da gbogbo papọ̀ yìí tọ̀ èmi ò ní sọ jù bá ń lọ Ọlọ́run gbà fún wa Islam ò ní bàjẹ́ o masalam.